The environment provides them with the money and the resources to carry out the activities without blinking their eyes. You don't want to hear this naked truth. Okay, don't hear it. Don't hear it. The job people are already angry that this is the worst government. This government is against the job people, and you want to add fire to petrol? You want to add petrol to fire? This is the worst government. That's the feeling of the job people. If nobody is telling you, as a friend, I will tell you, the job people feel this is the worst government for them. This is a nightmare for them. And when we were voting, when we were campaigning for you, a lot of the job people called me, President, you don't know Tinubu. You know everything about Tinubu. Tinubu is your friend. We hope it's not going to look the other way. And I assured everybody, I say, if Tinubu fails, hold me responsible. And today, the people are asking me, are you still on that if Tinubu fails, hold me responsible? River State is a litmus test. If there is going to be any fire, it will start in River State. I cannot stop them. I, as an individual, I cannot stop them. I cannot even stand on their way because they will shove me aside. Let me tell you, nobody, if anybody is giving you assurance that he can stand in the gap. Hey, Baba mi. Alpha Kesi. Asari Dokubo. Asari Dokubo. Ó ti gbé wa débẹ̀, ó gbé wa ṣàbàyè o. Ó dà pé mi nìkan ni mo gbọ́ fídíò yẹn. Ẹ jẹ́ tiẹ̀ kọ́kọ́ kí yín ná. Ẹ jẹ́ kọ́mọ yín kí yín. Mo kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ káàbọ̀ sí orí ètò Lady K Ìfẹ́ Olúwa Show. Lady K News Carrier, Lady K International. Mo kí yín. Mo kí yín ní tológun, mo kí yín tẹlẹ́ṣọ̀, mo kí yín ní tolówó, mo kí yín tọlọ́lá, mo kí yín ní ìkìbọ̀rọ̀ kì ní ènìyàn. Mo fakọ́ sí, mo gara tán. Ẹ mọ̀ pé kí ló kọ́ ló Lady K. Inú mi kò dùn ní ṣùgbọ́n jọ́nà rẹ̀ bí àná Asari Dokubo ẹ̀ tí ìgbì kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àdìwọ̀n ló máa kógun lọ bá Tinubu lásòrò ọ̀kì gbò bá yá. Fúnra rẹ̀ ó kógun lọ bá Tinubu lásòrò ọ̀kì. Inú wa dẹ́ẹ̀dùn ó ti fẹ́ lu ara ẹ̀ sọ ọdún tó bá máa ṣẹlẹ̀ àtọ̀dọ̀ yín ló ti kọ́kọ́ máa ṣẹlẹ̀. Àwọn ò lè wéètì kó ṣẹlẹ̀ kó di woro sí woro gbáàsì because a ti sọ fún yín ó lè jẹkújẹun tẹ́ fẹ́ jẹ. Ẹ̀yin èèyàn alpha ṣe gbádùn ẹ̀ báwo ló ṣe ń lọ ṣóbú yes. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́wọ́lé share button. Ẹ bá mi share. Gbogbo àwọn tí wọ́n fall into trap ẹnu àwa ló kọ̀ kọ́ wá máa fi tí wọ́n gbọ́ báyìí sí. Gbogbo àwọn local caucus, àwọn local family, àwọn local beggar kí gbogbo wọn wá ṣe kíni kọ́ wá fi etí gbéyàwó ọ̀rọ̀. Nígbà tá à ń sọ wípé Tinubu cannot do anything, wọ́n Nigeria cannot help again. Ẹ jẹ́ kó ní kálukú máa lọ. Kò sí pírẹ́sídẹ̀ntì tó lè jẹ́bọ́ ní ìlú yẹn ò lè rojú kò lè ráyé bọ́ ẹ̀ bá fi pírẹ́sídẹ̀ntì bẹ́ẹ̀ wá jẹ ẹ̀ bá kọ́ ọmọ Yorùbá 20 síbẹ̀ kò lè mú yes wọ́n ní wọ́n là ń pa. This is ti rojú ayé àṣà today bí mo ṣe bá yín sọ̀rọ̀ èdè 15th of December làwa ṣì wà ní Canada bí báyìí 15th of December $1 ti di 1,225 naira. $1 1,225 naira. $1 Canadian is 903 naira. Ẹ patronize Lady K fún irú ìfarakù kẹ́tìfíṣẹ́. A sọ fún yá ní kíni yóò lè wọ́ọ̀kì. Bàbá kí yálà ni àti kí o tẹ́tí jẹ president jẹ gómìnà jẹ sẹ́nitọ̀ jẹ gbogbo ní Nàìjíríà ṣé dọ́là wọ 1,000 rí? Ṣé owó 1,000 rí gbà tá a sọ fún yín wípé kíni yóò lè work?
ẹni gan ni adídìbò tẹ bá ṣe jẹ pírẹsidẹǹtì bí lórílẹ̀-èdè yẹn ló máa bàjẹ́ sí dìbò táàrẹ bí bá ṣe jókòó sórí àlefa yẹn ló máa bàjẹ́ sí lẹ máa ké yàlá 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 lójú máa tàyà yín àtàbàbá yín gan ẹni náà láì Asari Dokubo ẹgbọ́n tó sọ ẹ̀yin èèyàn inú mi ò bá dẹ̀dùn tẹ bá lè ràn mí lọ́wọ́ sí ẹ̀ṣọ́ yìí ẹ wo kò ṣe má ṣe ni kò ṣe má ṣe ni because ọ̀rọ̀ Nàìjíríà ti tojú súyọ̀ pàápàá àwọn tó wà bẹ́ẹ̀ kí ni wọ́n kọ̀ mọ́ wọn létí ẹ bá bínú ọmọdé kò dùn ní o kí ni wọ́n fi ṣe wọ́n irú àìsàn wo ló ṣe wọ́n ní ìlú yẹn tí wọ́n takútọ́ làwọn onígbà fi wọ́n Nàìjíríà àti kékékékéké àti sọ́sọ́sọ́sọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fúnra wọn lórúkọ oríṣiríṣi kò sí ohun tí wọ́n sọ tán like play ẹ ṣì máa ṣẹ́ $1 ní December tàwa ẹ̀ 15 ojú àtàyàláyà everybody breakfast yẹn ẹ jẹ́ ẹ̀yọ́ ẹ̀ bomi sí akọjá bẹ́ẹ̀ ní òtẹ̀ra wọlé ní Nàìjíríà ẹgbẹ́ ohun t'Asari Dokubo sọ ó nígbà tó wù ú campaign màá tún fídíò yẹn play ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ kàn bá wa share so that àwọn tó bá tún ṣẹ̀ṣẹ̀ dínà wá lè gbọ́ lẹ́ẹ̀kan náà tá a bá máa play ẹ̀ àdílé máa reverse back ẹ bá mi share ètò yìí kí ni Asari sọ Asari Dokubo ní during the election campaign òun bẹ̀rẹ̀ sí ní campaign òun pariwo Tinubu ló lè ṣe tí Tinubu bá débẹ̀ ayé àrọrùn gbogbo àwọn oríṣiríṣi blogger bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin olódòdé ti dé ẹ máa jó ẹ máa yọ̀ ìrọ̀rùn ti dé ìfọ̀kànbalẹ̀ ti dé ayọ̀ ti dé owó dé ọlá dé kò sígun orin tí wọ́n kọ́ tán kò sígun késẹ́ẹ̀tì tí wọ́n rìlíìsì tán álbọ̀mù wá pé álbọ̀mù ránṣẹ́ oríṣiríṣi álbọ̀mù la wá rí gbàgbó sí left right orin ò jẹ́ ká gbádùn mọ́ èmi ló kàn àwa ló kàn ọmọ wa ní bàbá wa ní kíní kan wa ní kò sí kí ni wọ́n sọ tán ìjọ ẹ̀ sọ fún mi kí ni wọ́n sọ tán bàbá wa ní òun ló lè ṣe ọwọ́ ẹ̀ ní dá wà ọwọ́ ẹ̀ làṣẹ wà Asari Dokubo náà lòun bẹ̀rẹ̀ sí ní promise àwọn èèyàn kẹ́ bá wojú ayé lónìí kẹ́ bá wà wọ́n olè alátẹnujẹ oníjẹkújẹ àwọn onímọ̀nàfìkì Asari Dokubo lòun ti promise àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́ wípé kó má wọrí kó fọkàn balẹ̀ ẹ wá ní kò ní kógun lọ́jà Tinubu ó ti kógun lọ́jà Tinubu ẹ gbàgbé òṣì Asari ti kógun lọ́jà Tinubu báyìí sí yes ó ti kógun lọ́jà ẹgbọ́n t'Asari sọ ó lóun sọ fún àwọn èèyàn wípé tí ìjọba Yorùbá da kọ́ hold òun responsible kẹ́ wo ibi tó fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ dé ṣé màá bọ́ síta sí màá sọ fún àwọn èèyàn pé tó tí kinní kò bá ṣe kinní kankan mú mi àwọn èèyàn ní bílífù pé dájúdájú ìjọba yẹn máa sọ kéèyàn tó lè sọ pé kọ́ hold òun responsible ó bẹ́ẹ̀ mọ̀ pé tó bá tún kọ́ hold òun responsible ó ti fi ẹ̀mí tí ò ní duplicate ẹ̀mí tí ò pé méjì ó ti fi ilẹ̀ ó ti ṣe kí ni ó ti fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ Asari Dokubo fi ẹ̀mí ẹ̀ ó fi campaign fún Tinubu ẹ wá ní kò ní kógun lọ́jà ó ti kógun lọ́jà díẹ̀ ló kù ẹ gbélé gbọ́ ẹ ríran wò ní location 9 ó ní àwọn èèyàn tún sọ fún òun wípé are you sure this man hey Asari Dokubo you know Tinubu o ó lóun sọ fún wọn pé ẹ bá wọrí sẹ tí ò bá ti da ẹ hold òun responsible ó ní Tinubu débẹ̀ tán kò dá o ó ní tó bá ti lè ṣẹlẹ̀ àtọ̀dọ̀ àwọn ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn ti ń wọ̀dí òun wọ́n ti fẹ́ gba pátá nídìí Asari Dokubo ọlọ́pàá wo presido ẹ jẹ́ àtún fídíò yẹn gbọ́ ó gbá ski ó wú yẹ́sì ẹ jẹ́ ká rẹ́rìn ẹ bá mi gbọ́ wọlé ẹ̀yẹ kàn bẹ́ẹ̀ mi ṣí ẹ̀ ẹ bá mi ṣí ẹ̀ agara ò ní dá yín kò ní sú yín kò ní rẹ̀yìn níwọ̀n bàgbà tẹ́mi lè máa rojọ́ báyìí tí ó sú mi tí ó rẹ̀ mí ẹ̀yin tẹ́ bá mi ṣí ẹ̀ náà kò ní sú yín kò ní rẹ̀yìn Asari ti ṣe kí ni ó ti yarí mọ́ Tinubu lọ́wọ́ ó ti di gbàgbó wóró sí wóró bọ́jà sọ́lá ju bàbá wọn lọ ọ̀rẹ́ gànkàn ìbú owó bàbá Dámilọ́lá ọ̀rẹ́ gànkàn ó jà fónílé ó jà fún àlejò ọ̀rẹ́ gànkàn ìbú owó bàbá Dámilọ́lá
ọ̀rọ̀ ẹ̀gàn kan kò bá wọn jẹjẹkújẹ kò ti torí owó kó ba yé jẹ́ o ọ̀rọ̀ ẹ̀gàn kan ìbú owó bàbá Dámilọ́lá ọ̀rọ̀ ẹ̀gàn kan akọni Oòduà fún gbogbo Yorùbá o ọ̀rọ̀ ẹ̀gàn kan Májàsọ́lá máa jayé orí ẹ lọ respect tó bá jẹ́ bí Májàsọ́lá ṣe dìde tó jà fún gbogbo ọmọ Yorùbá Asari Dokubo náà dìde tó jà fún gbogbo ìran títí ẹ̀ bábà dá o ṣùgbọ́n fi gbogbo wọn lọ́kàn balẹ̀ ó ní kó tẹ̀lé Tinubu ti wá fèlì wọn báyìí sí Tinubu ti ṣá wọn sí ṣáláńgá kì í sí ṣẹjọ́ Tinubu náà ohun tó wà lásán rọkì kì í ṣẹjọ́ Tinubu kó tó wà lásán rọkì ẹ má bínú pé mo rẹ́rìn ẹ má bínú ṣẹjọ́ Tinubu ni kì í ṣẹjọ́ Tinubu kí Tinubu tó débẹ̀ wọ́n ti yọ sọ́bsìdì kí Tinubu tó débẹ̀ wọ́n ti kọ wíìlì wọ́n ṣe máa ṣe ìjọba ọdún mẹ́rin ọdún mẹ́jọ yẹn wọ́n ti kọ́lẹ̀ fún Tinubu kó tó débẹ̀ Tinubu débẹ̀ báyìí ṣé wọ́n ṣe gbé sáfítíkẹ́ẹ̀tì àsíá tí wọ́n gbé lé Tinubu lọ́wọ́ báyìí ni wọ́n gbé ogun wàhálà jàǹkáríwọ̀ ẹrù burúkú ni wọ́n gbé lé Tinubu lọ́wọ́ Tinubu ló dẹ̀bọ̀ bàbá fẹ́ yí kẹ́ pẹ̀lágbádá yẹ bàbá gbà tán ó ti wọ bàbá lọ́rùn ẹrù ti wọ bàbá lọ́rùn kò kàn ṣeé ṣe láti withdraw ọ̀dẹ because àwọn náà wọ́n ti rò pé kiri ìbáwù yóò dá ìbáwù yóò mọ̀ dá kò káyé ìbébí ṣáà ti jẹ pírẹsidẹ́ǹtì ọmọ mi ìyá lọ́gà ó ti jẹ ọmọ pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Ṣèyí ti jẹ ọmọ pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè orúkọ tí ò lè parẹ́ for life kódà kí Nàìjíríà break ó máa ṣì wà nínú history nǹkan tí bàbá dẹ̀ ṣe bẹ́ẹ̀ sí nìyẹn àtàgàn ìgbà tó dúró wa ṣe tó máa campaign kò promise yín lẹ́nìtì ju cassava ó làwọn máa rùkútù 500 youth sí sójà wọ́n á jẹ cassava àtàgbàdo àbí kìí ṣe ohun tó promise yín nìyẹn ẹ bá mi ṣí ètò ohun tí Tinubu promise yín nìyẹn kò promise yín pé owó máa wà ó kàn tẹnumọ́ ní pé bẹ́ẹ̀ gbé epo pamọ́ a máa dìbò bẹ́ẹ̀ kó owó láró a máa wọlé ó dẹ̀ wọlé ó dìbò àwọn Asari Dokubo alátẹnujẹ ẹ lọ wò ó ṣe Nàìjíríà dá l'Asari Dokubo lọ kọ́ yunifásitì sí Benin Republic the best university in Cotonou Asari Dokubo ló ní ọmọ Nàìjíríà tí ò dẹ̀ sírú ẹ̀ nílùú ẹ̀ why are we not ashamed of ourselves kí ló dé tí ojú ara wa ò ti wá àbí kì í ṣe òyìnbó why you not ashamed of ourselves nìyẹn ó yẹ kójú tì wá èèyàn tó lè máa dúró tó lè máa sọ fún èyí wípé ẹ lọ dìbò òun fi ẹ̀mí òun ta òun fayé òun ta òun fọmọ òun ta òun fi gbogbo nǹkan ta ṣe sọ fún pé gbogbo property tó lọ kó pamọ́ sẹ́yìn odi ó kó padà wá sílùú fún yín ṣe sọ bẹ́ẹ̀ fún èèyàn lọ kọ́ yunifásitì tó bá ń tì bẹ́ẹ̀ yẹn sí Kútọ́nù kí ló mu tí ò kọ sí ìlú ẹ̀ tó ní kẹ́yìn ṣì rí wọ Nàìjíríà kẹ́ṣì wà ní ìlú yẹn kẹ́ṣì máa gbé jẹ́ orúkọ ìlú yẹn kẹ́kú sí ìlú yẹn kí òṣì àtìyà ìlú yẹn kó máa tayé wáì tí ò wá kọ́ yunifásitì yẹn sí ìlú kẹ́ bá wọ ẹ̀yìn èèyàn aṣíyí níyẹn títí àfìjà ṣe àfẹ̀bú ṣe àfẹ̀pè ṣe àfẹ̀rí ṣe síbẹ̀ náà ayé yóò sunkún òkúrò lójúkọ ẹ takú náà ní pé wọ́n Nàìjíríà náà dẹ ẹnu ẹlẹ́wà yẹn Asari wá gbé wa débẹ̀ ẹjẹ́ àtún ọ̀rọ̀ Asari Dokubo gbọ́ ẹjẹ́ bá wa gbọ́wọ́ lẹ bá wa tẹ́tọ́ pọ̀ ẹ̀yin tẹ́ bá wò before the first time ẹ bá subscribe sí YouTube channel bí ẹni ṣòwò burúkú kẹ́dẹ̀ tán notification bell yóò yá Asari gbóhùn sókè. The environment provide them with the money and the resources to carry out the activities without blinking their eyes. You don't want to hear this naked truth. Okay, don't hear it. Don't hear it. Ijaw people are already angry that this is the worst government. Good government. This government is against Ijaw people, and you want to add fire to petrol? You want to add petrol to fire? This is the worst government. That's the feeling of the Ijaw people. If nobody is telling you, as a friend, I will tell you, Ijaw people feel this is the worst government.
for them. This is a nightmare for them. And when we were voting, when we were campaigning for you, a lot of Ijaw people called me, President, you don't know Tinubu. You know everything about Tinubu. Tinubu is your friend. We hope it's not going to look the other way. And I assured everybody, I say, if Tinubu fails, hold me responsible. And today, the people are asking me, are you still on that if Tinubu fails, hold me responsible? River State is a litmus test. If there is going to be any fire, it will start in River State. I cannot stop them. I, as an individual, I cannot stop them. I cannot even stand on their way because they will shove me aside. Let me tell you, nobody, if anybody is giving you assurance that he can stand in the gap, Asari Dokubo, I can't stand on their way. If I stand on their way, they will shut me. Because all promise and fail. You promise them to live a better life. And they are living the worsted life. Now, ṣe ti lójú ayé lóde. Tá bá sọ fún yín pé ẹ má tẹ̀lé ẹnu lọ́ fi ń ṣe, ẹ má ní na life. Ṣé ti rí sí pé ó ti di na true? Èmi ló kàn o, èmi ló kàn. Ṣé ti rí pé na true? Ìyá ló kàn, ìyá débi. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin bàbá, ẹ bá mi gbọ́wọ́ lé. Ẹ subscribe sí YouTube channel mi. Asari Dokubo ti Kogun já Tinubu ó ti fárígá. Because ọ̀rọ̀ tó sọ yìí sọ ti fáwọn èèyàn ní go ahead nìyẹn. Ó ti ju bọ́ọ̀bù síta pé wò lè stop wọn tó bá fẹ́ ṣe anything. So they are free to go and do whatever they like. Wọ́n free láti gbébọn, ẹwà kó ṣẹ̀ṣẹ̀ máa gbébọn. Ṣé wọ́n ẹ̀ṣẹ̀ display rẹ̀ fún yín ni? Ẹ̀yin Yorùbá lẹ̀ gbọ́dọ̀ display rẹ̀. Àwọn free àti display anything tó bá wù wọ́n free àti gbé anything gbé ebù kó máa gbé lọ ni. Yorùbá ẹ ṣì jókòó síbẹ̀. Ọlọ́run á jẹ́ agbọ́n, kò ní pẹ́ kó tó yé wa. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn product tá a ta lórí ìkànnì yìí, manpower, high blood pressure, diabetes, jẹ̀díjẹ̀dí, rheumatism, flat tummy, iléeṣẹ́ T-Health. Ẹ pè mí kí n fún yín phone number. Mi fẹ́ kí fídíò gùn jù, ó yẹ kí n polówó ẹ̀ fún yín dáadáa, but mi fẹ́ kó gùn. Bákan náà dẹ̀ ni, ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa, iléeṣẹ́ Dynamic Skin Care. Same thing, ẹ̀yin tí ẹ bá wá fẹ́ ṣẹ́ owó láti Canada sí Nigeria, láti America sí Nigeria, ẹ jọ̀ọ́ ẹ pè mí kí n fún yín ní referral code mi. Ẹ lo referral code mi lórí Lemfi app. Ẹ lọ download Lemfi app. Ẹ message mi lórí WhatsApp number mi lẹ́wọ̀n lójú screen kí n fún yín ní referral code. Kẹ́ lò gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tí lò mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ní ṣòfò ọmọ o, ẹ ní ṣòfò alẹ́ o. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín o, wàhálà ò ní dé bá yín o. Ògo yín ò ní wọ̀. Ìbànújẹ́ ò ní fi ilé yín ṣèbùgbé. Wàhálà àti ìdààmú àti ẹkún kò ní jẹ́ ti tẹnikẹ́ni nínú yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń support mi, gbogbo ẹ̀yin tẹ́ lo referral code mi láti fi ṣẹ́ owó. Ó túmọ̀ sí wípé ẹ ràn mí lọ́wọ́ náà ni, you are all helping me. Ẹ̀yin tẹ́ bá ti send first transaction yín, ẹ máa gba $30 lọ́fẹ̀ẹ́ as bonus. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ pè mí o, ẹ ṣé gan-an, ó dàbọ̀.